Hello, sir. Ẹ káàárọ̀, sir. Yes, sir. Is this Mr. Ol? Yes, sir. Thank you, sir. Is this Mr. Olumusi, sir? Is this Mr. Olumusi? Ọdún ẹ lóde o. Abíọ́dún ti sọ̀dọ̀bí lónìí ó pọ̀ ọdún sì kú àṣeyẹ. Ṣé bá abiyamọ náà mo kúkú ké sí? Abiyamọ máa gbọ́ o. Ó ti wá sọdún èyí náà. Ó wá di dandan kó o ṣe tẹ̀mí nínú àlékún owó, àlékún ọ̀rọ̀, àlékún dùnú. Ó wá ní báwọn fọdún èyí ṣàṣemọ láti Olódùmarè. Ó ní báwọn kánjú kú. Abíọ́dún o, ọdún owó lòún ṣe. Bàbá Joshua, ọdún ayọ̀ lòún ṣe. Bàbá Àbèjì, ọdún dùnú lòún ṣe. Bàbá Ruth, ó ti báwọn sọdún èyí náà o. Owó rẹ̀ lé rẹ̀ ó wá dé lé, ayọ̀ rẹ̀ dé lé, ìdùnnú rẹ̀ dé lé. Òkè òkè ló mọ lọ ò ní báwọn relẹ̀ ó mọ ga ni. Àwọn ọmọ olóríire ló ní mọ̀ kí ọ. Emmanuel, wọ́n ní mọ̀ kí ọ, wọ́n ní mọ̀ kí ọ. Wọ́n wá ní ìsìn ọ̀rẹ́ ilé àwọn ọmọ ẹkí mọ̀gbó. Wọ́n ní ìsìn ọ̀rẹ́ ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ondo máa rẹ́yìn dàdó Ògúnṣẹ́ Túndé. Abíọ́dún dada. Ondo bẹ́yìn bá lẹ́yìn o dada mọ́. Ọ̀dàdà lámọ̀ pé yín bọ́dọ̀ lọ. Ìrè ní mo ògún níyín. Aráàlú àgbẹ̀dẹ ọmọ awúrin túnrin rọ ni wọ́n lé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ bó o sónìrè àròkọ bí o sónìrè àròyẹ̀nà. Ìrẹ́lẹ̀ tí ń bọ̀lẹ̀ mọ́kọ́ fún wa Abíọ́dún. Tẹ́bẹ́yìn náà ni mùsùbọ̀ lálágbẹ̀dẹ ńlẹ̀ bàbá tó bí yín lọ́mọ. Ẹ kí mo ògún níyín ará lágbẹ̀dẹ. Abíámọ dákun tẹ́wọ́ àdúrà. Ó wá nífọwọ́ méjèèjì gbọ́mọ̀ sí láti Olódùmarè ọba. Ó ní báwọn kánjú kú. Ire lójú owó rí o. Dandan ni kójú ẹ̀ mọ́ ríre. Àná dání tọwọ́ Abíọ́dún kòkòkò lára rí òmọ̀lẹ́ láti Olódùmarè ọba. Ó wà tẹ̀lé yìí pẹ́ láti Olódùmarè. Ó gborí ilẹ̀ yìí ṣe rere. Ó gborí ilẹ̀ yìí dọ̀lọ́lá láti Olódùmarè. Owó rẹ̀ ò wá nídìí. Ayọ̀ rẹ̀ ò nídìí. Ìdùnnú rẹ̀ ò nídìí. Ó mọ lòkè ni ó ní báwọn relẹ̀ láti Olódùmarè.